láyè kó wá jẹ gómìnà náà lórí kí àwọn ṣe tán báyìí ṣe é ṣe tán sà. tọ́rọ̀ bá délẹ̀ báyìí ká fi sùúrù ká fi wò látijọ́ tí wọ́n ti tẹ Ẹdó tó ti tẹ Èkó dó àwọn states méjì ló wà ní Nàìjíríà yìí tó jẹ́ pé àjèjì wà wọ́n ń fà wọ́n mọ́ra Lagos and Kano sórí lẹ́kọ̀ọ́ mo ní bójú ò bá tẹ̀yìn gbẹ̀tì yóò lè ti kólé. kí ló rò pé yẹn mí káràkátà bí kò ṣe jẹ́ the commercial nerve center fún Nàìjíríà ló ṣe jẹ́ fún West Africa nǹkan kí nǹkan tó bá gbé wá láti tàlékòó àwọ̀ ọ̀hún àárà o lè kọ́kọ́ dé kó jẹ́ tenant kó rántí yàrá kan ó lọ́n bá dẹ̀ ń bù sí fún ọ tó ń lọ tó bá fẹ́ ra lẹ̀ láti kọ́lé Èkó kì í léèyàn aléèyàn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n lọ next door sóògùn state kó ló fẹ́ di anything tó o bá jẹ́ Yewa àbí Ẹ̀gbá àbí Rẹ́mọ àbí Jẹ̀bú wọ́n sọ fún ẹ pé bolodí lọ this is next gbogbo ọmọ Èkó gbogbo atẹ́lẹ̀tẹ́lẹ̀ láàrin Èkó tó bá bèrè ń sin bò ṣé Ìkòyí ni wọ́n bí mi sí tó bá wọ Lagos Island sí oríṣiríṣi tó ti wá nígbà tí mi kéré ta wà primary school Igbo Yorùbá àtàwùsà àtìjọ́ndà tó bá lọ sí mọ́ṣáláṣí Jímọ̀ ẹ bá ra àwọn Haúsá tó ń sọ Yorùbá bí èmi àti ẹ̀yin ṣe ń sọ wọ́n kún bẹ̀rẹ̀ ọ̀kọ́ ṣe bọ́ọ̀ ṣe Haúsá ọ̀rọ̀ ti bí wọn síbẹ̀ tó bá dé Agége ibi táwọn Haúsá kú sí tó bá tún dé Ọ̀jọ́ wàá rí àwọn Haúsá wàá tún rí Ìgbò lọ wá sí Ìdúmọ̀tà ń sìn kó wo àwọn ohun náà sọ̀kalẹ̀ sí Ìdúmọ̀tà wọ́n tiẹ̀ ti ń fẹ́ àwọn ọmọ wa àwọn kèdúkèdú wọ́n ti bímọ fúnra wọn bẹ́ẹ̀ tó ti ṣe it makes sense kí àwọn ọmọ wa jáde we have allowed the people because of the culture tá a bá ń lẹ̀ ní that is the call lè ní kọ́lá láti jáde nílùú tó bá ní kọ́ kà wá sí nítorí láti fẹ́ rí nọ́mbà yẹn but kò sí bí okùn èké ṣe lè yí tó ọ̀bẹ àlùkò la máa fi lè. That is why let us tell the truth. Àwọn ọmọ Èkó wà ó first offer of refusal ní ká fi ṣe kó ṣe pé by force by túláàsì ẹ bá ní kí gbogbo wọn máa lọ bó bá dé kí ló ń pè bí iná Balógun àbí gọ́tà àbí even ẹ̀yìn Ìgbẹ̀tì sí kí ló fẹ́ bá mẹ́ kèdúkèdú ló gbogbo ẹ̀ sí lọ́dẹ̀ tí ń bá ẹ sọ Yorùbá kí ló fẹ́ rà kí ló fẹ́ tà kí ló fẹ́ bínú but nígbà pé kí wọ́n sọ pé gbogbo ẹ̀ làwọn máa kú. Bọ́lá olórí oko fún rẹ̀ ńkọ́ ó ti dé ìlú bàbá ẹ̀ yes. sọ̀rọ̀ sọ ọ̀nà ọmọ ìlú àbí. ìkan náà àwọn ọmọ wa tó ṣe sẹ́nítọ̀ láti bẹ̀ tó jẹ́ junior ẹ̀ ní primary school ló mú mi lọ́bẹ̀ wọ́n lọ campaign ni ìgbà yẹn ni I was vice chairman service I went there
mo tún lọ rí kábíyèsí ẹ̀ amọ́ra wa àti ìjàkadì gan ṣùgbọ́n pé ká má la Èkó nìkan sẹ́ àti Kánò tó bá dé Kánò Igbo ní section tiwọn in fact wọ́n ní Igbo Junior Grammar School then Shekarau tó ṣe gọ́vnà ní Kánò ṣé bọ́mọ Borno ni wàá rí ojú ẹ̀ pẹ̀lú láì ọ̀gá mi ń kọ́ Abacha ṣebí Kánò lòun náà ń kílẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ti wá ní those two states